ọba tó dẹrú ọmọ aláṣọ tó ń wá kìsà ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó ń wá kìsà. Ẹlẹ́ran tó jẹ́ kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ́ lọ Yorùbá. ọba tó dẹrú ọmọ aláṣọ tó wá kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́ kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wá kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́ kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. ọ̀sán òfúnra ó já síná agbọ́n òfúnra kò lóyìn ọ̀bọ òfúnra kò dènìyàn Yorùbá ìfúnra màlógún àgbà o. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wá kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́ kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wá kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́ kí la ó ti ṣe yìí sí Yorùbá ẹ fúnra. ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. káyọ̀nù síra wa ṣóhun ló tọ́. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. àìrìnpọ̀ a máa jọmọ ìjò níyàwó. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá dámì o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ohun tó bá wẹ lẹ́nu gẹ́fẹ̀nu rẹ̀ sọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ibi à ń lọ là ń kọjú sí. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùà.
sílẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé dàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o rírà bá lọ lógún ọdún kò fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. láṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. pékélé lóní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì láti rà á
ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Ọ̀ṣínnàṣì tó dára alẹ̀ nítorí ìjàgùdù àló tó gẹ́ àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì and mommy ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà ó. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Lẹ́nìí ẹ pèpè ara yín torí àtẹ̀yìn àtẹ̀mí àjọ máa ṣe ètò tèmi ni gbogbo wa pátápátá lájọ máa contribute sí ètò tèmi máa fi àyè lẹ̀ kẹ́ lè pè wọlé àyè dẹ̀ máa wà fẹ́yìn tẹ́ bá fẹ́ message nínú comment yín a máa attend sáwọn nǹkan tẹ́ bá fẹ́ sọ ńbẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ pè wá wọlé when it is time mo máa paste nọ́mbà tẹ́ máa pè sí máa gbé wọlé pè wá direct á dẹ̀ gbé sí speaker gbogbo èèyàn á gbọ́ á jọ contribute sí ìtafẹ́sọ lẹ́nìí. Ọmọlúkà lórúkọ tèmi jẹ́ mo kì í yín ẹ káàbọ̀ Ọlámilékan Ṣòbò ẹ prepare láti pè wọlé torí ẹ̀yin náà máa dá sétò ilé ní gbogbo wa lájọ máa dá sí kí ni ká ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró yìí kí ni ká ṣe bá a ṣe ń pariwo tó bá a ṣe ń kígbe tó ipe báyìí ló ń ṣẹlẹ̀ báyìí ló ń ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ ṣe bẹ́ẹ̀ rí tó tún ṣẹlẹ̀ lánàá mọ́jú èmi wọ́n tún lọ sí Ṣakí wọ́n tún ti lọ àtáàkì ní Ṣakí ọ̀tọ̀ ní tìwéré ilé o tìwéré ilé kúrò ńbẹ̀ wọ́n lọ sí Ògbómọ̀ṣọ́ wọ́n lọ àtáàkì l'Ógbómọ̀ṣọ́ t'Ògbómọ̀ṣọ́ tún ti kúrò wọ́n tún ti lọ sí Ṣakí ní àná lánàá yìí kí ni ká ṣe ṣé bá ṣe fẹ́ fọwọ́ lẹ́rán máa wòran rèé ẹ̀yin ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ wípé á dàbí àwàdà á dàbí eré wọ́n máa wọlé tọ̀ wá wọ́n máa wọlé. Ó mà ṣe o Yorùbá. Anyway ibi tí mo lọ gangan àti nǹkan tí mo fẹ́ kí gbogbo yín bá mi dá sí Adéyẹmọ Ayọ̀mídé prepare yourself you are going to call gbogbo yín lẹ máa pè wọlé tí máa gbé sí speaker tẹ máa bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò àní tí nǹkan ò bá yéèyàn èèyàn máa ń béèrè ni ṣùgbọ́n àmọ̀ràn tẹ́mi fẹ́ fún gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá àtẹ̀yìn àgbààgbà tẹ́ ẹ jẹ́ ti ìran ọmọ Yorùbá ni ò tẹ́ ẹ ń jà fún òmìnira yìí ẹ má jẹ́ ká pẹnu mọ́ ẹ má jẹ́ ká káwọ́ lẹ́rán ẹ má jẹ́ ká sọ pé torí pé Tinubu ti di pírẹsidẹ́ǹtì ká wá rẹ̀wẹ̀sì nínú ìrìn àjò yìí ó bí èmi nínú o tẹ́ ẹ̀ bá mọ̀ ó bí mi nínú mo dẹ̀ mọ̀ pé inú gan bí Tinubu fúnra ẹ̀ pé ìtorí pé òun jẹ pírẹsidẹ́ǹtì sì yẹn wàá dá sọ̀rọ̀ Yorùbá nation mọ́ bí gbogbo ẹ ṣe tutù bí imú ajá yìí ó bí mi nínú ẹ má jẹ́ parọ́ fún yín ìdí ni wípé tá a bá bẹ̀rẹ̀ sí ní kígbe ká pariwo lásìkò yìí tí Tinubu bá ṣe léè tó fẹ́ ṣe tó bá lọ tẹ́lòmíì bá wọlé tẹ́ bá kígbe wàhálà ni o ṣùgbọ́n tá a bá kígbe sílẹ̀ tí Tinubu ọmọ wa wà bẹ́ẹ̀ ká ń kígbe sí létí lójoojúmọ́ pé nǹkan abẹ́rẹ́ ìdí ìran ọmọ Yorùbá fẹ́ nìyí tá a bá ń kígbe ẹ̀ tẹ́lòmíì bá wọlé síbẹ̀ kò ní sọ pé níṣe la fi ṣe ọ̀tẹ̀ pé ṣèbí bàtọ́ ọmọ wa wà ń bẹ́ẹ̀ àjà àpariwo àsọ̀rọ̀ Yorùbá nation pé sì ń tọmọ wa kúrò bẹ́ẹ̀ tẹ́lòmíì wọlé làwa ṣe ń pariwo pé báyìí òun lè fi ṣe personally àsìkò tó yẹ ká gbé ọ̀rọ̀ yìí gbogbo nǹkan tá a bá lè fi pariwo kí Tinubu gbọ́ bó jẹ́ rally ni bó jẹ́ house to house ni bó anyhow tí ò bá ti ní jàgídíjàgan nínú tí ò bá ti ní yìnbọn pààyàn nínú gbogbo ọ̀nà tá a bá lè fi pariwo kí Tinubu mọ̀ pé báyìí làwọn ọmọ Yorùbá ń wá òun lè ní lérò pé yẹ ká gbé ìgbésẹ̀ lé lórí lásìkò yìí ẹ jẹ́ fi nọ́mbà síbẹ̀ because the earlier the better so òun ló yẹ ká gbé ìgbésẹ̀ lé lórí ẹ̀yin ọmọ Yorùbá a gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán lásìkò yìí o tá a bá fọwọ́ lẹ́rán tá a wòran Tinubu di president mọ nǹkan tí mọ lẹ́bù ìyà tó ń jẹ àwọn èèyàn mo sọ fún yín lánàá mo ní ráìsì di 60 ráìsì ti di 70 lẹ́ẹ̀ni wọ́n pè ní 67 fún mi lánàá
mo sọ fẹ́ nìyẹn pé ṣé fẹ́ pa wá ni wọ́n fẹ́ ṣé fẹ́ pa wá ni ṣé fẹ́ pa wá ni ìdí mo sọ fún nìyẹn but lẹ́ni wọ́n ti ń tà ní 70,000 naira ráìsì báàgì ráìsì ẹ̀yin tẹ́ ń fọ́lò mi ẹ mọ tí mò ń sọ ǹjẹ́ mi ò sọ fún yín ká tó dìbò mo ní ráìsì ń lọ sórí 100,000 ṣé mi ò sọ fún yín àwọn tó ta ráìsì tán sọ price fún mi lẹ́nìí ìní kankan sínú lẹ́yìn ìsìn lówó mo wá ní kí n lọ ra rọ́bà kékeré kan tí mo kàn dọ́gbọ́n bèrè ẹjọ́ èlò lọ́ba sọ pé a bag of rice is 67,000 naira now 67,000 nítorí Jésù olùgbàlà 67,000 mo kúrò bẹ́ẹ̀ pẹ̀lú bínú nígbà tó máa dé ní a bag of rice is 70,000 as at today ta ló mọ iye tó máa tà lọ́la ẹnìyẹn dẹ̀ fi ń dá mi lójú pé tó bá máa wọ December pẹ̀lú rate tí nǹkan fi wọ́n number one àwọn criteria tó mú kí nǹkan le kókókó exchange rate wa ó jẹ́ kí nǹkan le kókókókókó wọ́n ní ká jẹ local rice gan is 50-something thousand local rice wa 50 ni wọ́n pè é àwọn tó dẹ̀ ń prepare foreign wọ́n mọ reason because local rice yẹn most of it tó bá ṣe ibi tó bá ti ṣe yẹn ni àgbò ẹ̀ mọ kò jẹ́ tó bá máa lọ́jọ́ kejì kì í ní value mọ́ kò ní dá mọ́ so ìyẹn kọ́ tiẹ̀ ni mo fẹ́ wá sọ exchange rate ó ní agbára débi pé the more tí ò bá ti lọlẹ̀ ó máa lọ sókè sí ni torí àwọn tó fẹ́ lọ ra nǹkan ní abroad wọn ò ní fi náírà lọ rà o wọ́n máa lọ ra dọ́là tó máa lọ fi rà ní tó bá dẹ̀ fẹ́ ra dọ́là tí dọ́là bá ti wọ́n oye tó bá ti rà òun náà máa ta o ìdánpẹ̀ lóògùn péyàn ṣòwò nìyẹn what you sell what you buy is what you sell wọ́n á dẹ̀ fẹ́ jèrè ìyẹn pọ́ìntì kan pọ́ìntì kejì ní táàsì tó wà lórí gbogbo náírà táàsì àtọwọ́ tó fi ń clear gbogbo ẹ̀ ní agbára kọjá àfẹnusọ all those reasons all those criteria kò lè jẹ́ kí nǹkan lẹ́ẹ̀sì ó máa wọ́n sí mi mo dẹ̀ ń sọ fún yín sí pẹ̀lú táwa gbọ́ by kó tó wọ December tí ráìsì ò bá ti ní 100,000 ajẹ́pákù díẹ̀ ni oh God kẹ́rẹ́kẹ́rẹ́ eléyìí tẹ́ ń rí ó sì kéré mo sọ fún yín ni ṣé mọ̀ àwa máa sọ ádàbẹ́ ni pé bóyá ṣe la kàn sọ eléyìí tó wù wá ẹ bá wa dá sí o kí ni ká ṣe kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé omi inú ń kọ èmi bí gbogbo ẹ ṣe dá kì í ṣe pé ẹ má ṣì mí gbọ́ bàbá a mọ̀ pé iṣẹ́ ń lọ ìtorí àwọn olórí burúkú tó pera wọn lóní tìrí àǹkó ìtorí wọn ni bàbá ò ṣe pariwo síta mọ́ àwa fojú wa rí adẹ̀mọ̀ pé bàbá ń ṣiṣẹ́ lọ olóyè ń báṣẹ́ lọ ṣùgbọ́n tèmi ń sọ ni wípé táwọn bá ṣe kò gbọ́dọ̀ tútù kí ni káwa ṣe ṣé káwa náà fọwọ́ lẹ́rán ni ká máa wò náà torí káwọn kan ṣiṣẹ́ lọ lábẹ́ we must not àwọn ń parọ́ tòkè wọ́n pamọ́ tilẹ̀ adélé ń bọ̀ gbogbo yìí ti ráṣìírí wọn tádélé wọn gan bá máa jáde mo lè garanti pé wọn ò lè réyàn mẹ́wàá kò sí state tí wọ́n ti réyàn mẹ́wàá tá jáde èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kò sí state yẹ téèyàn mẹ́wàá ti máa jáde fún wọn so that is ọ̀rọ̀ wọn yẹn àmọ́ ni tí ò wára ẹran let us talk about ourselves àwa ni wọ́n mọ̀ tó ja ìjà Yorùbá nation kò sẹ́ni tó mọ̀ àwọn ará bí àwa náà mọ̀ àwa ni wọ́n mọ̀ pé ó ń ja ìjà òmìnira Professor Banji Akíntóyè Sunday Adéyẹmọ Ọmọlúkà bàbá Èkìtì Lady K Òmeyọ àwa tí wọ́n mọ̀ pé ó ń ja ìjà Yorùbá nation ni àtàwọn tó kù bẹ́ẹ̀ tí mi lè dárúkọ àwọn tó wà lábúrọ̀dù tí wọ́n mọ̀ gbogbo yín pátá lẹ gbórúkọ wọn àwa ni wọ́n mọ̀ pé ó ń ja ìjà òmìnira yìí tá a bá ti mú yẹn kúrò gbogbo àwọn tá à ń sọ yìí àgbọn ni wọn kò sí nǹkan tí wọ́n já mọ́ a gbọ́dọ̀ jókòó ká bẹ̀rẹ̀ sí ní wòran ẹ jẹ́ ká dìde gbọ́ ṣe tútù lásìkò yìí àwọn kan máa rò pé nítorí pé Tinubu ti di president la ṣe pẹ̀lú mọ́ tó bá wá dọjọ́ iwájú tá a wá sì ń jìjà yìí lọ ẹnu wa ò ní gbọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo ń sọ eléyìí ó dàbẹ́ ni pé ṣe ni mò ń sọ tó wù mí mo ti gbé nọ́mbà síbẹ̀ bẹ̀ sí ní pé anybody tó bá free tó bá pè wá wọlé dédé wa ló ṣe 070 070 46 092484
070 English speaker. Ọlámilékan Sóbò gbogbo yín ẹ pè wá wọlé kò ní bàjẹ́ fún yín ẹjá jọ sọ̀rọ̀ yìí ẹjá jọ gbé yẹ̀wò ẹjá jọ gbé yẹ̀wò. Ẹ má pè sí normal number mi nọ́mbà tí mo gbé sókè anyway nọ́mbà tí mo gbé sójú fọ́nrán ló yẹ kẹ́ ẹ pè sí bọ̀tẹ́ bá pè sí yẹn náà kò sí wàhálà ẹ jẹ́ ń gbé kúrò náà. Ọya ẹ bá wa sọ̀rọ̀ 070. Ọya ẹ jẹ́ ń gbé sí bluetooth ẹni sùúrù. Ọya ẹ sọ̀rọ̀ sókè à ń gbọ́ yín. Ẹ ṣé o ẹ bá sọ̀rọ̀ sókè o ẹ jọ. Ẹ ṣé gan láti bolẹ̀ tí ń pè wá. À ń pè láti Kòròdú. Láti Kòròdú ẹ ṣé o Kòròdú ọ̀gá. Láti Kòròdú láti ń pè lé. Ẹ ṣé ẹgbẹ́ sókè. Ọ̀rọ̀ Ìyábọ̀ ni kò ń ṣe ọ̀rẹ́ nìkan. A ti sọ a ti pariwo kó tó di báyìí. Wọ́n sọ pé ẹni wọ́n ń rùn. Àwọn tó dẹ̀ sọ pé ẹni wọ́n ń rùn yẹn ṣe báwọn náà dẹ̀ ti rí kàn wọ́n ti sọ pé àwọn ló kàn wọ́n dẹ̀ ti kàn wọ́n. Ṣé ká máa wòrán? Wọ́n lè jọ máa forí yìí ṣe gbogbo àjọ wà Nàìjíríà ni. Ẹ jẹ́ ká kọ̀ọ̀tìnù. Ètò dèmi lójú ni pé before December báàgì ráì more than 100,000. So ìgbà yẹn à ń sọ yóò wọ́ọ̀kì mọ́ kìíní yóò wọ́ọ̀kì mọ́ Nàìjíríà tí wọ́n wọ́ọ̀kì. Wọ́n sún wèé ṣé dandan ni pé kájọ wà ní. Ọmọ ìyá méjì kan tó bá jọ ń gbénu létí ìwà àwọn ọba papọ̀. Wọ́n máa ń dìbò àti sórí kálukú máa lọ gba létí. Ọ̀tà àwọn tí wọ́n ti ṣépè fún wọn tọ́lé ní orí àwọn máa kú sí wọ́n yóò pariwo fáwọn olóko ẹlẹ́dẹ̀ sá jẹ́ ká dóńbẹ̀ aṣojú gbogbo wa. Olùkà. Kí lẹ wá lérò pé ká ṣe ibi tọ́rọ̀ dé dúró yìí a gbọ́dọ̀ fọwọ́ lẹ́rán ká wù wọn ẹ gbà wá lámọ̀ràn kí ni ká ṣe. Ẹ̀lú ọmọ Olùkà. Àǹdà yín lò. Nǹkan tá à ń ṣe yọ. Ìwọ́n tí nígbà tí àwọn akọ bá ń gbé sókè fà wálẹ̀. Kẹ̀dẹ̀ wá wà àwọn wèrè tó ń fà wálẹ̀ yóò. Gbèkè lọ. A ní kí oníkálukú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ á ká ìyẹ̀wò. Ṣé báwọn bàbá wa ti ṣe rí? Báwọn bàbá wa ti ṣe rí náà. Àwọn kan ń gbé sókè, àwọn kan ń gbé wálẹ̀ ẹgbẹ́ sọ. Tàbá sọ àwọn tó sáwù jẹ àwọn 25%. Àwọn 75% tó gbé ìgé sọ àwọn ọ̀dẹ̀ ló ń jẹ ìtó lóya. Àwọn ló ń jẹ ìtó pọ̀ jù lóya. Mọ̀ mọ́ wọn pé nígbà tó bá wọ̀ wọ́n ní ọ̀pọ̀ tó dé gbogbo ẹ̀mí wọn fẹ́. Àwọn fúnra wọn ló máa sọ pé ṣe bí mo rí dátà bóyá fọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀sán nígbà dájú. Òun náà ti tábì ní ṣòwò jáde fún Yorùbá ní sọ. So fún díẹ̀ tó bá ti ń wọ̀ wọ́n lára fúnra jáde ní òní wọn kọ́ta lè ṣe ju kọ́ta bí ń ṣe bọ̀ lọ láti pariwo sí náà wọ́n sọ pé wọ́n gbá etí. So dájú tó bá mú ẹnibọ̀dì ẹ fara wá condition tó rà rẹ̀. Ok. Ẹ ṣe ọmọ Olùkà. Ẹ ṣe mo dúpẹ́ o 07046092484 ẹ bẹ̀rẹ̀ sí ní pè wá ẹni nọ́mbà wa yẹn lẹ́nu kù sí ẹ pápẹ́ sí kejì náà máa gbé 07046092484 wọ́n ní àwọn ti pariwo a lè ṣe délé tá a ṣe lọ́wọ́ tọ́ ni bọ́tà àgbọ̀dọ̀ fọwọ́ lẹ́rán ká máa wò ó ìṣẹ̀lẹ̀ lòmí pariwo ẹ ò lè níyín ẹ fẹ́ kówó jẹ ẹ fẹ́ gbowó mì ẹ fẹ́ sọ̀rọ̀ yín dọ̀bọ tó ń mi owó ẹ fẹ́ sọ̀rọ̀ yín dejò tó máa ń mi dọ́là tó ń mi ẹ pè kẹjẹ ká dá sọ̀rọ̀ yìí ò torí eléyìí ò fẹ́ yé mi mọ́ mi ò mọ tí mo fẹ́ sọ mọ́ lánàá yìí wọ́n sì lọ kọlù wọn ní Ṣakí ẹgbẹ́ òsókè ẹ̀ṣẹ̀ láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ ẹ máa jẹ́ ká mọ̀. Hello ọmọ Olùkà ẹ kálẹ́. Ẹ ṣé o kò ní bàjẹ́ fún yín o láti bolẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. Kálẹ́ ẹ kú ètò kò ní bàjẹ́ fún yín láti Ọ̀yọ́ State ní àti ń bá yín sọ̀rọ̀. Ẹ ṣé o.
ẹ̀rí àwí fún wọn títí wọn ò gbọ́ ẹ̀rí irú eléyìí gan à ń bẹ lọ́wọ́ kó máa tẹ̀lẹ̀ torí tí ò bá tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní gbà torí bí ó ti táwọn pariwo Yorùbá nìkan bí ìgbà tó já sí pé àwa la fẹ́ dà lúrú ni wọn ò sì mọ àǹfààní tí bẹ níbi Yorùbá nìkan ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́tí ṣe ètò rẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́tí ṣàlàyé fún wa but àwọn tí ń da Nàìjíríà rú tí ń ba Nàìjíríà tí wọ́n ń ba gbogbo ẹ̀jẹ̀ lẹ́nu wọn ò táwa tí wọ́n ń dàrú gbogbo àwọn tí ń da Nàìjíríà rú lẹ́nu wọn ò tó 5,000 àwọn tí ń ba Nàìjíríà jẹ́ lẹ́nu wọn ò tó 5,000 ṣùgbọ́n àwọn èèyàn ọ̀kánjúà ojú kòkòrò gbogbo tó já sí pé a lè kápá ọ̀kánjúà wa iná ní ń dà wá láàmú tẹ́rí bó ṣe ń ṣẹlẹ̀ yìí kódà àdúrà lèmi ń gbà kọ́lọ́run má jẹ́ kó má dákẹ́ ni kó já sí pé gbogbo àwọn tí ò ní gbàgbọ́ yẹn kí nǹkan yẹn ó máa ṣẹlẹ̀ káwọn ní ó lè bá mọ̀ pé gbogbo ìjà tá à ń jà yìí ìjà òmìnira tá à ń jà yìí kèé ṣe pé tiwa nìkan là ń jà fún à ń jà fáwọn ọmọ tá a bí àtàwọn àwa tá a wà ń bẹ̀ ẹ wo gbogbo ẹ̀ bó ṣe rí sí yìí ẹ wo gbogbo ẹ̀ bó ṣe rí owó sùkúù owó oúnjẹ owó gbogbo nǹkan ẹ wo gbogbo ẹ̀ bó ṣe rí ẹ̀yin sì ń gbádùn tá a bá tún wá sọ pé nǹkan yìí ẹjẹ́ á pé dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ báwọn kan bá ti ń gbé bẹ́ẹ̀ làwọn kan ó sì máa sọ ọ́ àwa ń wo pé gbogbo ẹ̀ yóò ṣe kinní kan kò sádùá kan tó lè kò sí mírèkù kan tó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ máa ń sọ wọ́n ní amúkun ẹrù ẹ wọ́ olókèlè ẹ wò tàlẹ̀ kò sádùá kankan kò sí péyà kankan tó lè ràn lẹ́yìn kó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí Yíbò lọ lọ́tọ̀ kí Yorùbá lọ lọ́tọ̀ káwúsá lọ lọ́tọ̀ kó kálukú kó wá gbogbo ohun tó jẹ́ nǹkan ọ̀ṣọ́ kálukú káwá lò káwá wò bí gbogbo rẹ̀ ó ti rí ṣùgbọ́n bá a ṣe ń gbogbo àwọn tó jẹ́ àwọn bàbá wa yìí wọ́n ní ká má fún wọn lépè àìfún wọn lépè ohun wa lásán gan a mọ̀ pé Ọlọ́run ó fún wa tẹ̀wù ṣùgbọ́n dé mi lójú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jẹ máa ń sọ wọn ò ní gba Yorùbá nation lẹ́yìn wa lójú wa náà ni wọn ò ti gbà ní agbára Ọlọ́run ṣùgbọ́n náà ìmọ̀ràn èyí tèmi lè sọ mẹ́rin ní pé bá a ti ń sí iná ní ẹja máa sí torí pé ìsinyìí tí a bá sọ pé a dákẹ́ àti èyí tá a ti ń jọ́kẹ́ náà ná a rí àwọn wèrè tí wọ́n rẹ́ wá tí wọ́n kọ́ wá dàrú ṣùgbọ́n wọ́n ṣe tí wọ́n ní wọn ò ṣe tọ́lọ́run ẹja máa gbìyànjú ẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ó bá sì gbọ́ wọn ó sì gbọ́ wọ́n ní èèyàn díẹ̀ náà ní gbàdú wọ́n ní tiẹ̀ kọ́ lé yín tí yín bá ti tó mélòó kó láti lè mẹ́ran ni ẹja máa ṣe bá a bá ti lè ṣe àwọn tí ó bá jẹ́ ládùúgbò wa náà ni ká lè máa ẹ̀ láìsí wọn àìmọye àwọn tèmi ẹ̀ láìsí lójúmọ́ wípé kò sí nǹkan tí ń bẹ Nàìjíríà orí irọ́ ni wọ́n mọ Nàìjíríà sí orí irọ́ ni wọ́n mọ Nàìjíríà sí kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ńbẹ mẹ́rẹ̀kù kan ò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìrìn àjò ṣùgbọ́n ẹja máa ṣe alára àdúgbò wa ni láwọn ìyàwó wa ni láwọn kọ̀ọ̀kan ni ẹja máa ṣe díẹ̀díẹ̀ tó bá di àsìkò pé àwọn àsìkò kan kọ̀ọ̀kan ká tún máa jáde ká tún máa ti awareness yẹn ká fi ṣàwọn èèyàn làákàyè torí àwọn olóṣèlú yìí wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ wọ́n ti fi ojú wọ́n ti jójú àwọn èèyàn ó dúdú ẹ wò ní rágbọ́n ti fi mú lù ú sí yìí tó bá tún di pé àsìkò ẹlẹ́sẹ̀ míì tún bọ̀ wọ́n tún dúró gbọ́ngbọ́n nǹkan kékeré kan wọ́n tún fi tu àwọn èèyàn lójú àwọn èèyàn ó ti sọ pé ìrọ́sì ni wọ́n ti ń tẹ̀ wá ni. ẹ ò gbà tí wọ́n bá ń kàǹpé káàkiri wọ́n máa wá gbolé wá káàkiri wọ́n bá rí yòó níyẹn gan wọ́n bá jókòó wọ́n jẹ yẹn gan wọ́n bá rí yọ lọ́gẹ̀dẹ̀ wọ́n jókòó ń bí ọ̀gẹ̀dẹ̀ irọ́ ni sàkámàjẹ ni wọ́n gbogbo àwọn olóṣèlú wa káàmù ni wọ́n gbájú ẹ̀ ní gbogbo wọn níjọ́ wo láti rí wọn mọ́ ládùúgbò wa mọ́ sí yìí kò sí ìta rí mọ́nú wọn tí wọ́n bá wá láwọn wà kàǹpé wọ́n lè láwọn gbẹ́ bọ́ọ̀ tó já sí pé ordinary person ń gbẹ́ bọ́ọ̀ sádùúgbò tí èso olóṣèlú ẹ wà máa fi kàbé ìpẹ́ gbẹ́ bọ́ọ̀ Ọlọ́run nìkan ló lè gbà wá lọ́wọ́ wọn gbogbo ọmọ Nàìjíríà ẹja dára wa kò sí àǹfààní táwọn olóṣèlú kan fẹ́ẹ́ sí fún wa àǹfààní tí wọ́n ó ṣe wọ́n rí ara wọn ni gbogbo ibi tí wọ́n lọ yẹn wò torí Ọlọ́run lọ torí ọmọ wọn ni iṣẹ́ torí aráàlú ó dúró tì wá ẹja máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe ń ṣe mo gbà pé lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run á délẹ̀ lérí ọmọ olúkà kò ní bàjẹ́ fún yẹn kó ìjọ. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ bá wa pè wọlé 07040092484 Ọlámilékan Zobo ó ní Ọmọlúkà I need to get you arrested for bringing Dúpẹ́ Onítìrí to this struggle. Ọlámilékan Zobo I need to get you arrested for accepting to marry Dúpẹ́ Onítìrí for snatching Onítìrí from Baba Ekiti. ìyẹn tún kọ́ you must be arrested for snatching
Onítìrí from Bàbá Èkìtì. Initially Bàbá Èkìtì ló ní ẹ lọ Bàbá Èkìtì lọ́wọ́ Ẹ̀gbá. Bàbá Èkìtì ti máa sọ ẹ lọ Bàbá Èkìtì lọ́wọ́ Ẹ̀gbá. Ẹ wá ṣe wá sọ story níbí for bringing. Ẹ má bá mi sọ story tí o ṣe wẹ̀yìn lẹ́lẹ́ ìkànnì ẹ̀ máa lọ. Ẹ pè 07046092484. Bí nǹkan ṣe lé kókó láàrin ìlú yìí kí la fẹ́ ṣe sí i. Lóòótọ́ mo ti pariwo fún yín tẹ́lẹ̀, mo ti kékéké, mo ti yányányán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bó ṣe ń bara alé ló bara àtà. Àwọn èèyàn ò jẹ́ kèmí gan sinmi. Ọmọlúkà ẹbí ń pa wá, ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́. Different ẹjẹ́ fi fóònù rẹ̀ yín. Kẹ́ ẹ rí bí àwọn èèyàn ṣe sẹ́ndì account number sí Ọmọlúkà ní rẹpẹtẹ. Ó ṣàlè bá wọn fi nǹkan síbẹ̀. Ọmọlúkà fúnra rẹ̀ gan òyò ebi ń pa. Àwọn ẹlẹ́sẹ̀ pé ebi ń pa ọ̀gá òyò, ebi ń pa ọ̀gá òyò, ebi ń pa ọ̀gá òdè yó. Torí orúkọ ni o, ìkan rèé, ẹ wò bẹ́ẹ̀ yẹn Union Bank ni. Mi ìfẹ́ dárúkọ sódà kẹ́ má rí kó má dàbí ìgbéraga. Ìkan rèé Wema Bank, bọ́n ṣe sẹ́ndì ẹ̀ sí mi, Wema Bank. Another one rèé UBA. Lẹ́nu ìjẹta sẹ́ni ni mo rí sí gbogbo eléyìí tí mò ń sọ fún yín o. Torí bó bá ṣe ń dé tí má ti ń dá wọn lóhùn ni mò ń dìlítì ẹ̀. Ìta ò dẹrùn. Gbogbo àwọn eléyìí sì mi ò tí rí kankan ṣe fún wọn. UBA kan tún ní another one rèé báyìí UBA. Mo ń bọ̀ màá tún fún yín ní mi. Another UBA òun rèé. Déètì wo náà sẹ́ndì eléyìí 12/11 okay 12/11 that is ìjẹta nìyẹn náà sẹ́ndì eléyìí báyìí 12/11 ìjẹta. Ìkàntúrè First Bank òun rèé. Ọmọlúkà dẹ̀ rèé. Ìtagbára tèmi náà bá gbé ni màá ṣe. Eléyìí á béèrè, tọ̀hún á béèrè, tí bí á béèrè. Ó ti ń wọ̀ mí lọ́rùn bọ́ mo sọ fún yín àkànní dájú ni kò sí bá ṣe fẹ́ ṣe àní dájú. Ìdí ni wípé ẹ̀jẹ̀ wa làwọn yẹn náà. Báwo lè yàn á ṣe wà àtòun àtọmọ méjì mẹ́ta àtọmọ mẹ́ta tí ò ní sí tí wọ́n jẹ. Ọkọ á ti sá lọ gbà tí ò bá sí kankan tí wọ́n jẹ. Ọkọ ti fẹsẹ̀ fẹ́, ó fi rárá fi ìyàwó lẹ̀, ó fọmọ tì í pé máa bá yí. Ìyàwó òde lágbára kò sí ìwọ̀n bá níṣẹ́ tágbára tí ìyàwó lè ṣe. Mo rí wọn, mo fojú mi rí wọn. Ìyà pọ̀. What are we going to do? Ṣé bá ṣe fẹ́ máa wòran lọ rèé? Ẹni tó jẹ́ president yóò dáhùn. Àwọn tó jẹ́ governors ní òtí ẹ̀mọ̀ bóyá wà láyé. Ẹ ti ẹ̀wà wọrú state tá a wà l'Ondo state. Ondo state ti ẹ̀wà rè mí títí wọ́n ti ẹ̀wà worst dé. Wọn ò ti ẹ̀wà ní governor. Wọn ò ní deputy. Kò sí chairman local government. Kò sí speaker. L'Ondo state lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú àgbákò irú àbùkù bí eléyìí kò ṣẹlẹ̀ s'Ondo state rí. Wọn ò ní governor. Wọn ò ní deputy. Wọn ò ní speaker. Kò tún sí chairman local government. Kò sí councillor l'Ondo state lọ́lọ́. Ẹ rí pé wàhálà rèé. Ẹnìkan lébi ló pa gúnibúkú. Àwọn ebi ló pa mọ́nàmọ́ná kú. Kí wọ́n lọ bá Tinubu ṣe bí wọ́n ti gbóhùn. Òjò kànké. Bàdé fẹ́mi. Lóòótọ́ ni ara ń tàyàn ìyà tó jẹ wọ́n yẹn ó ń ta ìmí lára. Honestly speaking, tẹ́ bá wọnú àkáǹtì mi, ìdí mi lè fi búra fún ẹnikẹ́ni báyìí pé mo ní 10 kọ́bọ̀ síbẹ̀. Kì í ṣe pé mò ń sọ ilé ìtorí kẹ́ bá lè bí tìbí kẹ́ fún mi lówó rárá. Ìdí mi lè fi búra báyìí pé mo ní ìkan nínú àwọn mọ́mì mi tó máa bá mi sọ̀rọ̀ dáadáa. Tí àláti ẹ wọlé báyìí kò tí ì pé 10, bóyá ló ti pé 10 or 20 minutes tí mò ń wò báyìí nínú ọ̀dọ̀ mi. Tó sẹ́ndì change wẹ́rẹ́wẹ́rẹ́ kan sí mi pé this is 40,000 naira Ọmọlúkà gbà. Manage ẹ̀ tó bá ṣe kó o ṣiṣẹ́ 40,000. Ẹ wo àwọn tó kíù sílẹ̀. 5,000 naira kò ra bọ́ ráìsì mọ́.
tó wá fẹ́ ra pọ́ ráìsì báwọn àmọ́ níbi 3,000 2,000 naira 2,500 3,000 ń bá tiẹ̀ sẹ́ndì 5,000 sí yìí ẹjọ́ kí ló fẹ́ rà nínú 5,000 tí bá tiẹ̀ sẹ́ndì sí. ọ̀gá nínú àwọn tó sẹ́ndì sí ni ọ̀gá ilé iṣẹ́ wà ń bẹ̀ o I mean ọ̀gá tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tó wà ní level 12 ó wà lára wọn mi ò sáà dárúkọ kẹ́mọ́ ní bóyá mo tú àṣírí ẹ̀ level 12 officer ó wà nínú wọn bébí ń pa tó sẹ́ndì mẹ́sẹ̀jì Ọmọlúkà anything na wo manager. kí la fẹ́ ibo la fẹ́ bẹ́lẹ̀ ìjà sí ibo la fẹ́ bá ilé wọ̀ ẹgbẹ́ òsókè bọ́lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ka lẹ́rù. bàá mi kò ní bàjẹ́ fún yín o bọ́lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀. láti Germany. ok láti Germany ẹ ṣé o ẹ̀yin awo Ìgbòho ẹ kú àlejò bàbá mi ẹ kú àlejò bàbá mi òòsà ẹ̀sìn ìwé ẹgbẹ́ òsókè àgbọ̀ yìí. ṣe rí ìgbọ́ tó ṣẹlẹ̀ ní pé nígbà àwọn ọmọ Yorùbá àánú ẹnìbọdì ìṣíbi Ọlọ́run dájú rẹ̀ Ọlọ́run dájú ní kò sẹ́ni kankan tó fi nǹkan bíbí yọ èèyàn ṣùgbọ́n ní gbogbo ìlú sábà náà irú àwọn ẹ̀yọ́ ọmọ kò lè nìyàn làwa Ọlọ́run ló gbé àwọn jáde sábà náà wá síta wá wù nǹkan tó ń ṣẹlẹ̀ níta láti mọ̀ pé tó máa sọ pé hellfire Nàìjíríà ní hellfire tó wà láyé ìlú òyìnbó lọ́rùn rere kò sí hellfire kankan tó dé bá kú kò sẹ́ni lè padà wá sọ pé nǹkan báyìí lójú òun ibi tó lọ but láyé ká wáyé bá ti jọ wáyé bá sọ̀rọ̀ yìí bá sọ̀rọ̀ ní díẹ̀ Nàìjíríà wọn ni hellfire ní gbogbo bẹ́ẹ̀ ni pé mo rí kíkan lórí social media lánàá mo rí president Nàìjíríà táwọn kan ní Saudi tó lọ gbàdúrà ní Saudi ẹjọ irú àdúrà wo làwọn fi lọ gbà question that is first question pé ta ni àwọn pípù yìí lọ gbàdúrà sí kí Ọlọ́run wọn lọ gbàdúrà sí wọn òmẹ̀kún pọ̀ mí. Number 2 ẹjọ gbogbo gómìnà tó ti ṣèjọba nílẹ̀ Yorùbá ní Nàìjíríà bàbá mi gómìnà kọ̀ọ̀kan á lọ ọdún 8 lè ní kọ́kọ́ léèwé wọn ò ní kọ́lé ìwòsàn wọn ò ní kọ́lé ìwé wọn ò ní kọ́lé ìwòsàn wọn ò ní tí omi wọn ò ní tí ọ̀nà wọn ò ní tí náà wọn ò ní tí ẹnìkẹ́ tọdún mẹ́jọ rẹ̀ bá tọ́ta ẹ bá lọ́wọ́ bí táwọn èèyàn ti dìbò ibi tó máa bí a bí skul tó ti dìbò bí a bí hall tó ti dìbò kẹ́rí hall yẹn ní 20 years ago bí hall yẹn tó ṣe ní páàlù lórí kò sí páàlù lórí ẹ̀ gbogbo wíńdò ẹ̀ ti já ẹlẹ́gàdàgà gbogbo ẹgbẹ́ ti dìbò ìbẹ̀rẹ̀ tó ti dìbò ní ọdún kẹjọ ọdún ìbò tó tún bọ̀ ọdún 10 years tó tún bọ̀ ìbẹ̀rẹ̀ àwọn èèyàn tó máa dìbò kí ló ṣe àwọn yẹn wá kí ló ṣẹlẹ̀ tí àwọn pípò gbogbo ìlú tó àwọn èèyàn tó ti gbára wọn àwọn aráàlú ló ń gbára wọn tí aráàlú bá jáde síta ní wákàtí kan gbogbo aráàlú bá jáde síta kò sí bí gómìnà náà kò sí bọ́lọ̀ pa náà sí lágbára tó kò sí bí sójà náà sí lágbára tó lè dúró táwọn aráàlú bá yà síta ṣẹṣẹ ẹ̀mí àwọn tuntun ẹ̀mí wọn ò tí ì tún nítorí pé àwọn olóyè ń dìbò fún wọn àwọn aráàlú lóyè ń dìbò fún wọn àwọn olóyè ń jáde ẹwọ ní Ìmọ̀ ẹwọ ìtútọ́ pa ní Ìmọ̀ táwọn ìjọba Ìmọ̀ pa ẹwọ bó ṣe ń pa èèyàn ẹwọ ní Kogi bó ṣe ń pa èèyàn ní Germany ìdìbò wáyé tó máa ń ṣe ìdìbò bàbá mi ìdìbò kan dìbò tó máa ń dìbò wọ́n dìbò ìjọ tó ń dìbò president ìdìbò tó ń dìbò ìjọ tó ń dìbò ní Germany ẹ̀kọ́ ọmọ aráàlú ọ̀dọ́ wọn máa wọlé tó wọn jáde ẹ̀kọ́ ọmọ aráàlú ọ̀dọ́ máa wọlé wọn jáde ni mo àtẹ́rábìrì tó bá pàdé ní ẹ̀ máa bẹ̀rẹ̀ tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ àtọ́mọ́ sọ fún pé ó ń dìbò lẹ́yìn lọ́rẹ̀ tó ń dìbò lọ́rẹ̀ ìbò ní Germany àwọn máa dìbò dìbò fún ìbò lè rọ́pàá ẹ̀kọ́ lè rí ẹni bọ́ọ̀dì ẹ̀kọ́ máa fún àwọn olùkó tó pọ̀ tó lẹ́ dìbò ni kí ló ṣe wá tó máa ti fún ọ ní 5,000 tó ti fún ọ 3,000 ẹgbẹ́ bí nípa ká ọmọ èrò ní skul ọmọ èrò ilé ìwé lọ ọmọ tó jáde ti 20 years kò ṣiṣẹ́ tó máa ti fún ọ ní 5,000 àgbolo ráìsì báyìí wọ́n máa bẹ bí ẹṣin bí ìkàlà ẹ̀wọ́n níbi ìpàwọ́ ìdò ìpàwọ́ oníyẹ̀dẹ̀ sí ìpàwọ́ rẹ̀ èyí wọ́n yìí dìbò ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ àwọn táwọn àmì là ń mọ bó ṣe ń pè ọ̀dọ́. So èmi ò lè káàánú anybody I can't put it for anybody yes so ìkọ́ni mo fẹ́ sọ yẹn. ẹ ṣe bàbá mi tó pè láti Abidjan ẹ má bínú ẹ tún wá pè tàbá ní kí arò dídùn ìfọ̀n àwọn ara kejì tí báwa ìfúnra wa èyí tẹ̀ ń tẹ̀lé mi
gbogbo yín lẹ mọ bí mo ṣe pariwo tó ìbò kọ́ ni solution tó bá dìbò tẹ ẹgbẹ́ níbọdì wọlé ẹ ti máa sunkún mo sọ ẹ lọ wo fídíò mi ẹ go to my YouTube page and watch it there ó wà ń bẹ̀ mo ké tó mo ní tẹ ẹ bá dìbò ẹ tún pàpà sunkún náà ni ẹkún yẹn náà sùn báyìí ẹkún yẹn náà sùn kọjá tẹmí kan bá lórí ọ̀fẹ́ bóyá kí n já kúrò ní Nàìjíríà ìgbà báyìí because àwọn ọmọ yìí wọn ò jẹ́ káwa gan sí mi wọ́n ti rí wa bí celebrity bí ẹni tó wà lórí afẹ́fẹ́ millions ló pọ́nwọ́ wa ó jẹ́ ká sẹ́mẹ̀ ẹ́ dákun ìtòrí Ọlọ́run kí ni ká ṣe ẹ̀yin èèyàn mi ẹ pè wọlé 070 dàbá mi abíjẹ ẹ pè ẹ má record ẹ pè oh God heritage ó ní kí n má pìtì wọn mọ́ má pìtì wọn àánú ṣe mí láti Africos. dáàdì láti Africos ẹ ṣe yàrá. Mo kì í pè bó ni mo ṣe rí rájò yẹn mo fẹ́ bí méjì báyìí Africos mo wà mọ́ mo lọ́mọ tí mo gbé Ìbàdàn. Kò tí rédíò sì dé tó bá ti dé a máa announce ẹ ṣe gbọ́ dáàdì tó bá ti dé a máa announce ẹ a ti wà lórí ètò. Ẹ máa kọ lórí FM. Tó bá ti dé a máa ṣe gbogbo àlàyé yẹn lọ́ọ̀rì kí ni wí fún yín ẹ má wọ̀ọ́rì ẹ ti fi ọ̀rọ̀ rédíò lẹ̀ a máa sọ kí ni wí la máa ṣàlàyé fún yín tó bá ti rẹ́dì. Dádì àbí kí n máa bọ̀ lọ́dọ̀ yín ní sí Lábìjan ṣé kí n máa bọ̀ lọ́dọ̀ yín Lábìjan. 80350. Nàìjíríà gan sún èmi fúnra mi báyìí àríbi sá lọ ní ìríbi lọ ní. Ẹgbẹ́ òsókè. Akọ̀yìn bí báyìí gan ni. Dádì. Àwọn ọmọ ìjìgbò wa ní sá àwọn kọ̀ọ̀kan náà ń bẹ lọ́dọ̀ àmọ́ wa òjìgbò la. Tẹ́ bá ti ṣàyè ibi tí màá dé sí màá máa bọ̀ màá máa kọjá sọ́nà kí ni jẹ́rọ mi ṣe. Nàìjíríà ó ṣe ara ẹ̀mí ilé kan yìí everything lè kókó bí ojú ẹja ní. Kí gbogbo ọjà náà làwọn náà bí sọ́nà bí ṣe rí kò ọkọ̀ wọ̀ balẹ̀. Ẹ ṣe dájú a sọ̀rọ̀ ẹ ṣe wù. Màmá rẹ̀ kí ẹ ṣe lọ́pàdé mi. Ó dà sà. 08034. Ẹgbẹ́ òsókè o. À ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. Ọmọ tó kà ní. Bẹ́ẹ̀ ni o kò pè méjì. Àmọ̀ká alẹ́ o. Ẹ mà sí wo. Ẹ kú program. Ẹ ṣe gan. Mo fẹ́ kí ẹ fi analysis lórí àwọn owó tí wọ́n ń gbà ní àwọn fẹ́lẹ́sì wa yẹn. Àyè tó ká mọ́tò kan náà wà yẹn láìpẹ́ 150% constant by 109. Kọ́ wá wo owó tí wọ́n tó ń gbà. Wọ́n divide individual pẹ̀lú calculation iye pálá jẹ́ ní Nàìjíríà. Kọ́ wá pín fún individual wa. Kọ́ wo ni tí owó yẹn máa bọ́ sí. Everybody wa yí ẹ̀fẹ́ sí ìlú because of interest ara wọn nìkan wọ́n fi ti gbogbo ilé ìbọn ṣe wò fún ọ̀dọ̀ fẹ́ sí anybody lérí Ọlọ́run àti wa yọ àwọn àbọ̀ náà. Ẹ ṣe àdúpẹ́ ọ̀rọ̀ náà sọ yẹn ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn ra mọ́tò 160 million 200 million anyway bẹ́ẹ̀ kẹ́nà làwọn ará mọ́tò tó fẹ́ rà. Kẹ́ ẹ lọ ṣe protest ìdọ̀là àwọn ará mọ́tò tán fẹ́ kàn máa yé dààmú ara yín. Àwa ń sọ̀rọ̀ fún yáṣẹ́ rí a ti sọ fún yín àwọn tó wà nù Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wọ́n ń ràn Nàìjíríà nígbà tó jẹ́ pé kì í kúkú ṣe tèmi tó bá lè wó owó tó bá lè bàjẹ́ kó bàjẹ́ bọ́n ṣe ń ṣe nìyẹn. Tí ò bá ṣe nǹkan èèyàn bó ṣe máa ń rí nìyẹn wá níbi ò lè wá para mi torí nǹkan oníǹkan àbí kì í ṣe bẹ́ẹ̀ bí Yorùbá ṣe ń ṣe nìyẹn mi ò lè wá para mi torí nǹkan oníǹkan. Ìgbò náà ní mi ò lè para mi torí nǹkan ní nǹkan àwọn Haúsá Fúlàní náà ní mi ò lè para mi torí nǹkan ní nǹkan tí ọ̀rọ̀ Nàìjíríà tó jẹ́ nìyẹn so they don't bloody care ìbá wù wọ́n kán fi gbogbo bílíọ̀nsì kan yá owó lẹ́nu tí láti wájú olóye billions of dollars tán ti yá ẹ̀yin dẹ̀ rò pé Nàìjíríà máa dáa tó bá jẹ́ pé ìdánilójú àìkọ́ máa dáa ni dáàbì wa ò ní yá owó bẹ́ẹ̀ni bọ́dì òró wá níbi ò ní yá sẹ́ẹ̀. Ìta bá pa yìí ẹ jẹ́ ká wọ́gbọ́n dá sí ìwọ̀nba tó bá lè pín kán pín á ní mi ò ní yá owó sẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ bó ṣe ń lọ dáàbì wa ti lẹ́nu tó ń dèrò olóye bílíọ̀nù sọ ti yá o ó ti ń lọ bí 20 billion bọ́n ṣe ṣírò ẹ̀
ó ti lọ bí $20 billion tó ti sáré yá lẹ́nu tí dáàdi wá dé. Ìyẹn kọ́ dèmi sọ fún yín ẹ̀kan ṣé ẹ rí mo mọ̀ pé ìyà táwọn èèyàn wá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn fúnra wọn ló kóra wọn sínú ìyà á ti sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n mò ń sọ fún yín wípé èèyàn ìṣẹ́ nígbà míì ó máa ń ti èèyàn jẹ tí ò yẹ kéèyàn jẹ abẹ́ ìgbàlàyé mi ni ìṣẹ́ àti òṣì á ti èèyàn jẹ tí ò yẹ kó ń jẹ àwọn Yorùbá máa ń pòwe pé Ọlọ́run má jẹ́ jẹ oúnjẹ ọ̀tá wa àdúrà yẹn ó níbi tó ṣiṣẹ́ mọ́ tí ebi burúkú bá pa ẹ́ tó o bá rí oúnjẹ ọ̀tá wà kí mọ́lẹ̀ wà jẹ́ tán kó tó mọ̀ pọ́ta lónìí wò ó jẹ́ ní wò Ọlọ́run má jẹ́ kí ìyà kó parí kó fi wá mu gàrí mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìyà tó ń di àwọn èèyàn ìnítàn yóò kọjá àfẹnusọ fóònù mi dẹ̀rẹ̀ kò ṣeé pa kò ṣeé off kò ṣeé switch off ìkan tí ẹ wà nú wọn báyìí tó jẹ́ pé mi kò sí májíìkì tí mo lè rí káàánú má ṣe yín ọmọ mẹ́ta ọkọ fìlẹ̀ ọkọ àti ẹ̀gbọ́n gbára bá tọkọ ó sá lọ yánpáyánpá ìbílẹ̀ tí wọ́n fi tọkọ fìlẹ̀ sí onílé ti lè jáde sí kò wá níbi kankan dúró sí ó wá lọ dúró sí uncompleted building mi ò lè má ṣe fídíò ẹ mọ̀ mi ì ṣe Àgbàlá Gabriel mi ìdẹ̀ ṣe Oríyọmí Hamzat I can't do it mo ní láti máa wá míìsì báyìí tí màá fi wá gbogbo ọ̀nà tí màá gẹ́tì bó tiẹ̀ jẹ́ yàrá kan kí n gbà fún kó tiẹ̀ jókòó síbẹ̀ náà mélòó mo fẹ́ máa sọ. ṣé àwọn ọmọ kéékèèké tó kó dání àwọn ọmọ kéékèèké mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tó dàgbà dùnú wọn ọmọ ọdún mẹ́jọ ṣé àwọn ọmọ kéékèèké yẹn sáwọn ni wọ́n lẹ́sẹ̀ sáwọn ni wọ́n ò dìbò tí ìyá fi ń jẹ wá àbáwọn ni wọ́n lọ dìbò tí ìyá yẹn fi so àwa fúnra ara wa wọ́n níbi tí olódodo bá ti ń jẹ báwo náà ṣe ń pín bí tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń jìyà olódodo a máa pín bẹ̀ òun nìkan tẹ́ ẹ rí tójú wa ń rí lọ́wọ́lọ́wọ́ yìí èmi ti kígbe mo pariwo náà gbogbo yìí lẹ́wọ̀ àwẹ̀ ọ̀fìn mo pariwo tó mo ní tẹ́ ẹ bá dìbò ẹ ti kóra yín sí yọ́ọ́yọ́ torí kì í ṣe ìbò lọ̀rọ̀ kàn ẹ ṣe jẹ́ kájọ jòkó kájọ ṣàṣàrò bóyá wíwà papọ̀ wa yìí ló ń fa ìnira bá everybody kájọ sọ ṣebí mo sọ ń gbà yẹn ara wọn tó ní ká lọ gẹ́ rárá kì í ṣèbí ni mo mú program àwọn bloggers ni mo fẹ́ àwọn aṣíwájú bloggers èmi kọ́ ni program wọn ẹ pàdé mi lọ́la lẹ́kùnrẹ́rẹ́ má mú wọn lẹ́yọ tí màá dárúkọ wọn torí mo mọ nǹkan táwọn nìkan tó fojú wa rí ọ̀la mo ń bọ̀ fún wọn níbo lẹ́wà má dárúkọ yín má gbé yín wá lọ́la lẹ́ọ̀dìndín kò sí ní ẹgbẹ́ fọmọ lúkàtì èébú lẹ lè bú mi ẹ bú mi ẹ sà mí ẹ là mí ẹ kì mí ẹ yẹ̀yẹ́ mi ẹ tú mi yẹ́bẹ́yẹ́bẹ́ kò túnú lára mi ẹ mọ̀ mí náà kì í lè kọ́ mi kí n kàn mẹ́ láyé tèmi èébú wo ló wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ fi bú mi dáadáa pè mí lólè pè mí ní jàgùdà pè mí ní gbéwìrì pè mí lẹ́nìtì tó bá wù ẹ́ àyàmù déédéé ọ̀dẹ̀ gbọ́dọ̀ lẹ́nu mi ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ pàdé mi lọ́la wọ́n gbọ́rọ̀ ó yá ìpè sí ọjọ́ ká gba ìpè bíi méjì sí káràndọ̀ kí ni ká ti ṣe kí ni ká ṣe léyìí sí Kabiru Adébáyọ̀ God bless you too ojú òní tiẹ̀ 07046092484 ẹ bá mi pè 07046092484 ẹ jẹ́ ká gba ìpè bíi méjì sí ká máa lọ. a ti ń tẹnu mọ́ fún yín ẹni ká gbẹnu lọ nígbà tí mo sọ lọ́jọ́ ọjọ́ sí mo ní dádì wa fúnra ara ẹ̀ tó bá fẹ́ mú ìrọ̀rùn bá aráàlú ẹ jẹ́ kí n sọ àṣírí fún yín tí Tinubu bá dá epo tó bá dá padà sí 200 naira lénìí mo garanti yín wípé tẹ́ bá lérò pé nǹkan máa rọ̀ kò lè rọ̀ mọ́ láyé àtọ̀run fún àtìlẹ́gbọ́ yẹn kó dá epo padà sí 200 ẹ wá torí yẹn bìlíìfù pé oúnjẹ máa chíìpù gbogbo ẹ máa ti bàbá aláìrọ ni ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́ a civil servant tó jẹ́ pé tóṣù bá parí minimum wage is 30,000 gbogbo àwọn náà làwọn ọ̀sà àti level gbogbo ẹ̀ bàtà máa sùn ó wọ bí 80,000 naira 80,000 naira civil servant tó bá ń gba 80,000 naira lẹ́nìí bóyá London state in particular
tó gba 80,000 as your salary á jẹ́ pé ó wà ní level 10 or level 12 tó bá gba 80,000 as salary. Now ó wà ní level 10 or level 12 ó gba 80,000 salary. Salary ẹ báàgì ráìsì kan péré ló rà. Ó dẹ̀ níyàwó, ó bímọ mẹ́rin, àwọn mẹ́rẹ̀ẹ̀rin á jẹ. Family tó bá níyàwó tó lọ́mọ mẹ́rin, ìdánilójú wà pé wọ́n á jẹ báàgì ráìsì kan tán lóṣù. Torí ráìsì làwọn èèyàn ń jẹ jù. Ìdánilójú wà pé wọ́n á jẹ báàgì ráìsì kan tán lóṣù. Family tó jẹ́ pé ọkọ wà ńbẹ̀, ìyàwó wà ńbẹ̀, wọ́n tún wá lọ́mọ mẹ́rin. Ìdánilójú wà pé wọ́n á jẹ báàgì ráìsì kan tán. So sálárì ẹ lóṣù báàgì ráìsì kan ló rà. Kò sówó ọbẹ̀, kò sówó ilé, kò sówó aṣọ, kò sówó oúnjẹ, kò sówó epo, kò sówó tòmátò, kò sówó skul àwọn ọmọ ńbẹ̀, kò sówó upkeep, kò sówó mọ́tò, kò sówó any other thing. Your salary can only afford. Mo ń bá ẹjẹ́ ń gbé yín sí Bluetooth. Bẹ́ẹ̀ ni mo wà live. Ṣé tí bá parí program kí n pè yín? No problem. 07046092484 nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn. Ẹ jẹ́ ká gba ìpè méjì péré sí ká round up program tèmi. Ìpè méjì péré la fẹ́ gbà sí ká dẹ̀ round up program tèmi. Ṣé rí tí àwọn civil servant bá ń kojú wàhálà agbábọ́n náà tiẹ̀ ti strike lẹ́ni strike ti bẹ̀rẹ̀ lẹ́ni sí strike ti bẹ̀rẹ̀. Tí civil servant tó bá gbé minimum wage tó bá gbé sí 100,000 ìyẹn ò indicate pé ìlú ò ní le, ìlú sì máa le. Ọlọ́mọdé ò lè mọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ̀yin mọ́mì mi ẹni tọmọlúkà tó bá ráyè jápa kó jápa. Ó kì í ṣe pé àti jápa yẹn kọ́ ní issue. Number one, àwọn tó ń jápa ẹ lọ bẹ̀rẹ̀ tójú wọn rí. Ẹlòmíì kò ní owó tó máa fi jápa. Ìtọ́jú ẹlòmíì ní lẹ́sibí alọ ilé yẹn ló máa tà tó fi jápa kó lè rówó. Tárí lò lọ́hùn tá fi ṣètò ara ẹ̀ kó tó rí iṣẹ́ tó dáa ṣe. Àwa ò dẹ̀ nílé tá a fẹ́ gbé tà tá a fẹ́ fi jápa. Ìsìn lówó tí fi dúró tí fi jápa. Ẹlẹ́ jápa, tọ̀hún jápa, tibí jápa, ta ló fẹ́ kù? Ìyà ò mọ́ mi lára. Kì í dẹ̀ ṣe pé bóyá bí ìyà ṣe ń jẹ ọmọ anybody tó dẹ̀ ń jẹ gbogbo ẹwu tó wà. Kì í ṣe pé bóyá inú mi ń dùn sí tàbí ó wù mí bẹ́ẹ̀. Ṣùgbọ́n òótọ́ ò ní ká má sọ òun. Òótọ́ ò ní ká má sọ òun. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Things are not easy. Lóòótọ́ la bẹ̀ wọ́n pé ká má dìbò. Ṣùgbọ́n ìṣẹ́ àti ìyà ló sọ ẹlòmíì dẹni tó dìbò. A pariwo. Ṣùgbọ́n mò ń sọ eléyìí ni o. Ẹ̀yin tẹ́ tá a sọ fún gbà náà. Kẹ́dẹ̀ tún máa gbọ́ sí mo ti sọ mo tún sọ. Èèyàn máa ń fi ebi mọ́nú ṣiṣẹ́ ayọ̀ ni. Ìgbọ́ èèyàn máa ń fi ebi mọ́nú ṣiṣẹ́ ayọ̀. Tẹ́ bá rò pé bébí ṣe ń pa yín bí ìyá ṣe ń jẹ yín wọ́n wá mú abọ́ ráìsì méjì tó pààkì sínú ṣáká àti gàrí díẹ̀ tó tó pààkì àti 5,000 wọ́n gbé wá fún yín ọ̀nàrẹ́bù lágbájá lórí ká fún yín irú yín náà fún ẹgbà ẹ jẹ́ ẹ̀rọ ìyà tó ń jẹ yín at that moment ẹgbà ẹ ná owó ẹ fi 5,000 yẹn lọ fi ṣe bẹ̀. Ẹ̀yin èèyàn ní tẹ́lẹ̀ tó o bá ní 2,000 naira wá ṣe bẹ̀ báyìí ọbẹ̀ 2,000 naira o àfi bóyá o jẹ́ single man ló lè ṣe bẹ̀ 2,000 sí because o lè dé ọjà sí kó rí o lè rẹ́jà 300 naira rà mọ́ lọ́jà mo lo ti fẹ́ rí ẹja 300 ẹja bẹ̀rẹ̀ láti 350 400 500 sókè tí wọ́n bá tẹja 300 fún ẹ ó ní bó ṣe jẹ́ àwọn ọjà kan jẹ́ 500 lọ́jà ti bẹ̀rẹ̀ ókè tó bá rẹ́jà kan nínú 2,000 tomato tó bá fẹ́ ṣe ó kéré káwàá tomato 400 torí 200 náà lé tomato báyìí wàhálà ọdún 400 èló ló kù kó tó repo kó tó rata kó tó ra iyọ̀ ramagi kó tó dúró 2,000 tó bá fẹ́ ṣe bẹ 2,000 jẹ́ pé wọ́n nìkan ló fẹ́ jẹ ṣùgbọ́n ẹ̀ lè jẹ́ family
of 6 ìyá bàbá àtọmọ mẹ́rin ọmọ mẹ́ta kẹlẹ fẹsẹ bẹ 2000 mo fi Ọlọ́run búra fún yín ẹ kò lè tó àwọn méjì yìí jẹ débi táwọn mẹ́ta ti fẹ́ jẹ tó bá tán gbogbo wọn bá láwọn mọ́nèjì ẹ̀ á jẹ́ pé wọ́n fẹ́ rọra bù tóró kẹ́jọ jẹ́ ni tó bá dẹ̀ jẹ́ ibẹ̀ ló parí sí kò lè dọ́jọ́ kejì wà láìka ìṣúná bìlà kò ní dọ́jọ́ kejì 2000 dáná ẹ̀ wá ń sọ yìí ẹlòmíì odidi ọjọ́ bíi mẹ́ta mẹ́rin kò lè fọwọ́ sọ̀yà pé mo rí 2000 bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Some people cannot proud of 2,000 naira in a week. Ẹlòmíì a máa wáṣẹ́ kiri ibi tá ti ṣe lébùrà tá ti kó pọnpọ́n tá ti ru pọnpọ́n tá ti ṣe lébùrà kò tún ní rí because ẹni tó fẹ́ ṣiṣẹ́ òun rẹ̀ òrówó tá fi continue iṣẹ́. No, all those things ó ń fún wa ní concern. Ẹ tún wo bó ṣe ń ṣe òun náà tún àtàkì wọn nínú oko yìí. Ẹ gbọ́ ti Ṣakí òun náà tún àtàkì wọn. Kò sí sinmi ebi ń pa àwọn èèyàn nípakípa. Ẹ lọ bèrè iye tán tàlùbọ́sà ń sìn. Àwọn Fúlàní wọ́n sọ fún yín wọ́n láwọn máa họ́ọ̀dì oúnjẹ wọn ò ní kó oúnjẹ wá sísàlẹ̀ bí. Wọ́n wá mọ̀ọ́mọ̀ wọ́n dá àlùbọ́sà dúró báyìí wọn ò jẹ́ kó kó àlùbọ́sà wá. Ẹ lọ bèrè àlùbọ́sà ẹyọ kan tí ò ju ẹ̀ṣẹ́ mi báyìí. Àlùbọ́sà tó bá tó ẹ̀ṣẹ́ mi báyìí lọ bèrè iye tán tà. Àrán 600 naira ní sọ fún ta. Ẹyọ kan tí ò ju ẹ̀ṣẹ́ mi 600 naira. Àlùbọ́sà now. Ẹ dẹ̀ fẹ́ fi ṣe bẹ́ẹ̀. Ẹ fẹ́ make sure pé bẹ́ẹ̀ yín dùn. Intensify prayer wo mama màámi Ọlábọ̀dé Ajífọwọ́bajé prayer wo which kind of prayer can I pray sí who will they pray to? Let individual pray to their God and maybe God will answer. Etí Ọlọ́run ò di láti gbọ́. But if you are talking of we can pray for Nigeria, God doesn't know. Ọlọ́run ò mọ̀ bí wọ́n pè Nigeria. God doesn't know a country called Nigeria. Mi ò fẹ́ gbọ́ kan ní ẹ gbàdúrà fún Nàìjíríà. Church ti máa wọ̀ tí mo gbọ́ tó sọ pé gbàdúrà fún Nàìjíríà wà láìpẹ́ máa work out ni máa jáde ń bẹ̀. Eléyìí tẹ́ ti ń gbà látọdún pọ́n láti 1930. Tètè máa bọ̀ Ọlọ́run 1930 o. Ọlọ́run Babalọ́lá o Ọlọ́run 1930. Babalọ́lá ti gbàgbàgbàgbà Nàìjíríà wó sí ni. Mósè Orímọládé gbàgbàgbàgbà Nàìjíríà wó sí ni. Àwọn bẹ́ńsìnì dàhóòsà wọ́n gbàgbàgbàgbà oorun sí ni. SBG Ọ̀ṣọ́fà ó gbàgbàgbàgbà Nàìjíríà oorun sí ni. Àwọn modern GO àwọn GO ìgbàlódé àwọn náà ṣáà ń gbà ẹ̀yin kan gbàgbọ́ nú wọn pé wọ́n mọ Ọlọ́run ní wọn mọ Ọlọ́run kí ló dé tí wọ́n gbàdúrà pé kọ́lọ́run tún Nàìjíríà ṣe tí Nàìjíríà wó sí. Ṣebí bàbá Adébóyè ń gbàdúrà ó ṣáà ń gbà fún Nàìjíríà ó ṣáà súnmọ́ Ọlọ́run kí ló dé tí Nàìjíríà ń wọ̀ sí lójoojúmọ́. Ṣebí Oyèdépò ṣebí ó ń gbàdúrà fún Nàìjíríà ó ṣáà mọ Ọlọ́run àbí kò tún mọ̀ mọ́ ẹ̀yin tẹ́ gbàgbọ́ pé mọ́ kí ló dé tó wó sí lójoojúmọ́. Àwọn Mountain of Fire àwọn KICC àwọn Kúmúyì and so forth ṣebí gbogbo wọn pátápátá ní gbà fún Nàìjíríà wọ́n ṣàmọ́ Ọlọ́run kí ló dé tí Nàìjíríà ń wọ́ọ̀sì sí kí ló dé tí ìyà ń jẹ gbogbo àwọn èèyàn lójoojúmọ́ tó ń wọ́ọ̀sì. Ẹ má sọ̀rọ̀ àdúrà fún Nàìjíríà. Individual go and pray to God. Gbàdúrà sọ́lọ́ Ọlọ́run ebi ti fẹ́ yọjú mi fún mi ló pèsè fún mi tí màá jẹ. Ọlọ́run mọ bó ṣe bọ́ Elijah lórí òkè tó rán ẹyẹ ìwò pé lọ́gbọ́n oúnjẹ bẹ́ẹ̀ níjà. Ọlọ́run mọ bó ṣe ṣe ó lè má rán ẹyẹ lásìkò yìí ó lè rán eku sí ẹ kó jẹ́ eku lábẹ́ ẹyí nǹkan tí wàá jẹ wá ó lè rán òkété ó lè rán ọ̀bọ kódà ó lè rán ejò kó wá pọ̀ nǹkan síwájú. Ọlọ́run lè rán ejò bóyá ejò tó gbé owó mi l'Ábùjá jọ náà ó lè rán wá sí ẹ̀gbẹ́ ilé ẹ kó wá pọ̀ owó sí. Ọ̀rọ̀ burúkú tó tẹ̀lé. That's what I mean, Ọmọlúkà. Okay, thank you, mommy. So, Ọlọ́run lè rán kó wá pọ̀ nǹkan sẹ́nu ọ̀nà ẹ̀. Ọlọ́run tó rán ẹyẹ pé kó lọ bọ́ Èlíjà ó lè rán nǹkan bí kó wá bọ́ ìwọ náà. Pray to your God. So, don't pray gbàdúrà fún Nàìjíríà you are waste okun tó yẹ kó o fi mọ́nú. So,
Ọlọ́run ti ràn wá kan lọ́wọ́ àti rọ́gbọ́n dá sọ̀rọ̀ ara wa. Fọ́múlà 001 òun ló ń lọ láyé sí i. Wàá rọra sinmi ẹ láàárọ̀ gbòdògbòdò, wàá dà sáwẹ̀, wàá fọgbọ́n gbé, wàá dìrọ̀lẹ́ wàá lò papọ̀. Thank you so much. Bó ṣe ń ta mí lára ni mo ṣe wá sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi gbogbo, ẹ̀yin bàbá mi màmá mi, ẹ má sọ pé àánú wọn ò ṣe yín. Ẹni tẹ́ bá lè ṣàánú fún ẹ ṣe fún ìdùnnú Ọlọ́run ni. You are not doing it for them, you are doing it for God. Láti ràn yàn lọ́wọ́ ìdùnnú Ọlọ́run ni. God love it. Má dáwọ́ dúró àti ṣe torí pé wọn ò gbọ́ràn yẹn, because they are not the one that will repay you. It is God that will repay you. Má dáwọ́ ẹ̀ dúró, please. Ìyà ń jẹ àwọn èèyàn. Wọ́n jẹ́ ń tàn yín. Kí n tó máa lọ, mo sọ̀rọ̀ ọmọbìnrin kan fún yín lẹ́ẹ̀kan, mi ò ṣeré o. Mi ì ṣeré. Mo láti máa gba mi ìdí ìrówó ẹ o. Mo ń bẹ̀ yín èèyàn ní pé kẹ́ dìde ìrànlọ́wọ́ ìjọ. Ọmọlúkà fún ẹ̀gbọ́n nílò ìrànlọ́wọ́. Ẹ dákun kò ṣeé gbé sí gbangba. Bó bá jẹ́ èèyàn kan ló rẹ́dì láti ràn lọ́wọ́, mo lè pè ẹ́, máa ṣe fídíò kọ̀, wàá rí ẹni yẹn. Kódà máa gbé fóònù fún wa bá sọ̀rọ̀. Kó lè fi járọ̀ tèmi. Mi ò fẹ́ gbé wá sójú afẹ́fẹ́ kí ṣe gbéyàn ló láìkí ẹ̀. Mi fẹ́ gbé wá sí gbà. If not, màá ti ṣe fídíò ẹ̀ máa ti gbé wá. I don't want to do it. Mo bẹ̀ yín ní ẹjọ́. Tó bá yẹ pé agbára bá wà ní lọ́wọ́ tèmi, màá ṣe without even àkàìmọye irú ẹ̀ tọ́lọ́run ti ràn wá lọ́wọ́ láti ṣe. But I am begging on you, pé kẹjọ at least tá bá get yàrá kan fún with 50,000, a sì get yàrá. Àbá wá oúnjẹ kékèké àárà síbẹ̀ fún, kó rọra jókòó síbẹ̀, kó lè mójútó àwọn ọmọ wọn yẹn. Irú ẹni yẹn lè kọ́ àwọn ọmọ yẹn kókó wọn sílẹ̀ kó sá lọ. Tó bá rọra ẹ̀ pin tí ò mọ tó fẹ́ ṣe, ó lè sá lọ. Tó bá jẹ́ lómi tí ò ti wá rò ó pin tó ti wò ó tí ò mọ, ó lè lọ ra àtà pìàpìà. Oògùn eku kó pòṣó oúnjẹ kó ní àtòun àtàwọn ọmọ yẹn káwọn kúkú ká máa lọ. Anything can happen. Save life. I am begging you. Agbára mi kò gbé. Mo bẹ̀ yín, ẹ ràn mí lọ́wọ́ kí n lè tó bá mọ̀ pé you are ready. Call me. Màá gbé fóònù lọ bá. Màá gbé kó o bá sọ̀rọ̀. Màá ṣe fídíò kọ̀ wá rí fúnra rẹ̀ kó o já ọmọ lúkà. Mo bẹ̀ yín ni. Nọ́mbà mi ò yí padà. 07046092484. Pè mí ní WhatsApp tàbí kó mẹ́sẹ̀jì mi pé Ọmọlúkà mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Màá pè ẹ́ tàbí kí n gbé kọ́ọ̀lù ẹ tó bá rìn sásìkò. Mo bẹ̀ yín torí tó lọ́wọ́. Ọmọlúkà is my name. Thank you and God bless you. Ó yá ẹ máa kọjá de ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀. Ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá máa kọ́ bẹ́ẹ̀ yẹn o tó bá ti kọ́. Ò fẹ́ rí yẹ́lò tó wà lójú mi ní òkè ṣe pupa kò ní kò sí pupa lójú mi. Ó yá kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn. Mo bọ̀. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefatuloti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.